Ẹ̀yin ọ̀dọ́mọdé lọ́kùnrin lóbìnrin, ẹ múra sí ẹ̀kọ́ yín. Ẹ̀kọ́ dára púpọ̀ lákòókò táwa yìí, ó sì jẹ́ ohun tí ó ṣòro. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí kò bá ní ìforítì, kí ó jẹ́ èrè rẹ̀ ní ìgbẹ̀yìn. Ẹ má ṣe fàkókò ṣeré, òní yẹ ọ̀la yẹ ó parí. Ẹ̀yin ọmọdé ló ń bá wí. Wọ́n ní kẹ́ tẹra mọ́ ẹ̀kọ́ yín. Ẹlòmíà ní ẹ̀kọ́ wo kí náà ń kọ́ ń bẹ́ẹ̀. Àwọn míì gan tí ó kàwé tó bá ṣáà ti ṣe nǹkan kéékèèké, ó bá ti ṣe tátàtà tó mú tútùtù mọ́ tátàtà tó bá ti ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn, tó bá ti jáde, ṣe bówó ni gbogbo wa ń lé. Ó ti gbàgbé wípé abẹ́ ẹ̀kọ́ ò dáa. Ká tiẹ̀ wá sọ ẹni tí ò tiẹ̀ wá kà rárá. Ẹni tó bá kàwé débì kan, ìwé yìí ló máa là ẹ́ lójú. Ó máa ṣí ọkàn ẹ, á ṣí ọpọlọ ẹ débi wípé tó o bá mú tátàtà mọ́ tútùtù, ó máa yàtọ̀ sẹ́ni tí ò ka nǹkan kan. Bó o bá fẹ́ ta ata, gẹ́gẹ́ bí ẹni tó kàwé, ìwé á sọ fún ẹ wípé ṣe báyìí. Ọgbọ́n ìwé tó kà á kọ́ ẹ bó ṣe máa ṣe branding. Pé jẹ́ kí n fi graduate level mi sí, àbí jẹ́ kí n fi kíníkan sí, jẹ́ kí n dọ́gbọ́n sí báyìí.